كفاية الله خير من تواكينا وعادة الله في المدينة تكنينا كاد الأهادي فلا والله ما تركوا قولا وفعلا وتلقينا وتهجينا ولم نزد نحن في سري وفي علني على مقالتنا يا ربنا كفينا فكان ذاك ورد الله حاسدنا بقصة لم ينل تقديرا فينا يا طالب العلم والإسلام سر لهما آمين فإذا من الحسن رجال تزدهر وهذه الزيارة والمغزى التي حملت قد بصرني بما لا يدرك البصر أبقاك ربي للإسلام تخدمه دوما وبالحق على الأعداء تنتظر الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹlẹ́kùn ẹjẹ́ pé Allahu Akbar. Allahu Akbar. ẹ pé ọlọ́run ní kí wọ́n gbọ́n títì pa ń bẹ ní. Allahu Akbar. ẹni ẹ bá rí tí ọba wa wí ẹlẹ́kẹta yìí ajẹ́ pé kìí sara wa ó yà wá ni ẹ wí ẹlẹ́kẹta dáadáa. Allahu Akbar. mo kí àwọn bẹbẹ Islam ẹ kú iṣẹ́ ọlọ́run. Allah. Allah. bẹ́yẹn bá wò yín báyìí mo fẹ́ lè kó bẹ́yẹn bá wá bẹbẹ Islam nú àwẹ̀ yìí ọlọ́ umura báńbá ń bẹ ní umura bá a ti kún bẹ̀ náà ni bá a bá wà ní Mínà ẹ̀yin alálàájì tẹ̀ ń bá jòkó Ismaila Hussein jókòó lẹ̀ mọ̀yọ̀dá fún ọ jókòó lẹ̀ tá a bá wà ní Mínà bá a ti pọ̀ náà ni ẹ̀rí lọ́jọ́ pé bẹ́ẹ̀ yẹn bá wáyà ẹ̀yẹn fẹ́ lé pé èèyàn lọ ó múra kọ́ wá sí tẹ́ wá sí tayọ pé ẹ wá ṣe tọ́lọ́hún bá ń ṣe báyìí lójoojúmọ́ ayé nínú oṣù ni kálukú ó sì máa fọwọ́ gbáyà pé bẹ́ẹ̀ ni èmi náà wọ àlìjánnà àmọ́ oṣù kan yìí náà làá fi ṣe ó ń sàáràánú wa ẹ̀yin bẹ́bẹ́ Islam nínú àwẹ̀ náà ni ẹni tí ń ràn yẹn lẹ́kùn inú wa nínú àwẹ̀ yìí náà ni àwọn tó ti pé wọ́n máa tilẹ̀kùn mọ́ rí ẹnìkan rí inú ilé wọn inú àwẹ̀ yìí ni wọ́n máa rí a ní wọ́n wá jẹun kí wọ́n wá sínú lọ́dọ̀ ọ̀hún bàbá wa ọ̀pá Musa ojoojúmọ́ àwa yín làásà ń pàdé lérí ọ̀rọ̀ wáàsí yìí náà ni àtúnjọ wà ń bí kan lánàá ó dín jó lájọ wà lánàá ọlọ́run Allah.
bẹ́ẹ̀ ti dákẹ́jẹ́ yìí a ní ẹnìkan lẹ́yìn ọlọ́run. ọlọ́run bá wa kẹ́ àwọn àfa wa. Àmín. bàbá wa àfa àgbà bàbá wa Alhaji àgbà àti gbogbo àwọn àfa wa ń wà sí àgbáyé apá ọ̀ká gígbẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Àmín. nílẹ̀ Ìbàdàn àwọn àfa kan ti lọ bí ẹ bá sọ láwọn ni níbo lẹ́yìn tẹ́ kéwú ti pẹ́ fẹ́ kéwú bí ẹ bá sọ láwọn àfa ilẹ̀ Ìbàdàn àgbààgbà tí wọ́n ti lọ níbo lẹ́yìn tẹ́ mú tẹ̀sùbá lọ́wọ́ tó ń pa àfa Nájímù ní ń bọ̀ wáyé níbo lẹ́ ti jẹ́ bẹ́ẹ̀ ọlá àwọn bàbá yẹn lọ́lọ́run wò má wà àfa kéékèèké ti Ìbàdàn lába yìí àlùbáríkà àwọn bàbá Ìbàdàn jẹta jẹrin ìjàrún àwọn òkè náà àwọn òkè kankan àmọ́ wọ́n ké ìbẹ̀rù Ọlọ́run mọ́ tí wọ́n ké Ọlọ́run sí pẹ̀lú wọn Ọlọ́run jọ tàwọn bàbá wọn náà ti wá tóní èyí ṣe táwa ń pè ní sísí ọ̀dáhùn mọ́ báwọn bàbá yẹn ṣe lómi mọ́ àwọn àwa tóní ò ló bẹ́ẹ̀ mọ́ àwọn ọ̀jẹ̀jẹ̀kújẹ àwọn àfa Ìbàdàn jẹrin ìjàrún jẹfà jẹta àná wọn ọ̀jẹ̀jẹ̀kújẹ àwa tóní ìjẹkújẹ ní jẹ́ àpè Ọlọ́run ní ọ̀dáhùn lẹ́sẹ̀ kan náà mọ́ ẹ bá gbé sàkálẹ̀ nìkan lọ́wọ́ nu wa yìí nísìn ọbẹ̀ ìlérí mi nísìn èdè rí gbogbo àwọn àfáàtà ń bẹ ní sàkání 10 million dákun bá a kọ́kárí mélòó ní ọ̀hà ńlọ rọkọ̀ nu bí ó sì rọkọ̀ agbé 5 million léyàwó ẹ̀ lọ́wọ́ alájà sínẹ́tù wà lọ Dubai kí wọn náà máa tajà nínú owó sàká níbo láti wá abẹ́ lọ́run tí ó ti gbọ́ àwọn tàjẹta àwọn tàná wọn ò ṣe bẹ́ẹ̀ sí ọ̀sáláwẹ̀ nínú ìjọba tá à ń lò yìí ni ṣé gómìnà wa tilẹ̀ yé ìsáláwẹ̀ ni sáwọn asọmọgbèrè ìsáláwẹ̀ ni èyí ṣe tí à ń jẹ yín ẹ wá ní gbogbo ìsàkálẹ̀ alọ́wọ́ àhà èyí ṣe tí à ń jẹ yín. àwọn ọ̀nà kan ń bẹ nínú Ìbàdàn yìí mo ti rin Ìbàdàn èyí tí wọ́n ń ṣe wá sí Ìbàdàn níṣẹ́ Ọlọ́run ló tiẹ̀ wá mọ iyẹ̀kú ló ń kà àwọn ibìkan bẹ báwọn bá ń lọ àgbẹ̀ mọ́tò wa kalẹ̀ ní àárín ní báwọn bá wá rìn ìmí kòtò míì jùtò kínní ibẹ̀ là á sì ń lọ àmọ́ wa wo bí tá à ń lọ́nu kòtò lọ́hùn ebi lu yìí náà ni ṣé gọ́fúnà mọ̀ pé bẹ́ẹ̀ ni ṣáà kọmíṣánná rẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni ibà àwọn kan ní chairman local government tí wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ibà aláwẹ̀ ń bẹ́ẹ̀ nù wọn. àìrìn báwọn bàbá tàná yẹn ti rìn mọ́ la fi ń pọ̀ Ọlọ́run lèmi rẹ̀ fi ń pọ̀ Ọlọ́run ni wọ́n máa fi Ọlọ́run yìí máa dáhùn lójú kan náà ni àwọn tàná èyí ṣe títí wa tó ní ẹ̀dáhùn mọ́ oúnjẹ tíyàwó rẹ fún wọn tó ń jẹ ń bọ lọmọ tán ti rí kí lọmọ tí wọn ṣe ebi kí wọn gbóúnjẹ sórí tébù ká jẹun ni tọ́ba wo obìnrin awẹ̀ sínú báàfù àfìsè nǹkan tá a jẹ fún wa kí lọ́kàn ẹ̀yin mọ̀ ni ẹ̀yin tẹ́ ẹ máa bá àwọn kan pa àwọn aláàjì àtẹ̀ tí wàá kó fún àwọn aláàjì lọ ẹ̀ ń jẹ̀bi Ọlọ́run ni gbogbo ń tàlájì àfìsè bẹ̀tà lọ́mọ ọwọ́ kan ni ó pè lálàjì ọ̀dà àwọn kan pé alájà tí bá lápá ẹ̀yẹ bí mi lápá ń bọ̀ ńlọdà lóhùn wọn wà pé ẹ ládùúrò ọ̀rọ̀ bàtàbàtà tá a gbé wáyé ẹ alájì tí ń dá alájà lóhùn ẹ̀yin lẹ́ ń sọ bẹ́ẹ̀ ẹ rántí Ọlọ́run ni ẹ rántí Ọlọ́run ni kí la mà tí wọ́n ṣèpá alájì tí wọ́n jẹ àwọn obìnrin tó ṣe pé ọwọ́ wọn lẹ̀mí wá wà àmọ́ wọn ara wà láfi máa pé má lé kóònù lémi ń gbèyàn mọ́ wọn ara ẹ̀ ni. ọ̀nbẹ lọ́fíìsì ọwọ́ ń pe ilé honey jọ ráìsì ni mo fẹ́ jẹ o pẹ̀lú adìẹ tó wà ní fíríjì tó bá wù àtàbà yóò sì fi nǹkan tó ní ọ́fíìsì yóò ṣebẹ̀ gbogbo ọmọ ta sánsán ó sì jẹ́ tó ọba dé ọwọ́ agbóbìnrin sínú ilé ọwọ́ akọ́lọ́ mọ́sálà wá pẹ̀lú èṣù ẹjọ́ ń sùn pẹ̀lú èṣù ẹjọ́ ń jí pẹ̀lú èṣù ìwé èṣù ní ń dáná èṣù ní ń pọnmi ìwẹ̀ gbogbo ẹni tí ó bá níyàwó kọ́ bẹ Ọlọ́run pé Ọlọ́run ìyàwó mi ni ó fún mi dé ẹ̀yin tẹ́ ẹ bá tí ì níyàwó ẹ̀ wá bẹ Ọlọ́run pé ìyàwó tèmi ni ó fún mi tó bá ti fún ọ níyàwó tiẹ̀ ó parí. Allah. bí ó bá fún yàn níyàwó èèyàn èyàn ó di àpọ́n yóò sì tọrọ pé òun ò ní fẹ́ yàwó mọ́ bóbìnrin bá ṣàgbákò ọkùnrin yóò pé wọn lọ́kọ mọ́ bọ́kùnrin bá ṣàgbákò ìyàwó yóò pé wọn níyàwó mọ́ láyé ọmọ kan yìí náà tó. ọ̀dọ̀ àwọn bàbá àtàná láti lọ ibi tá a lọ. ọlọ́mọba kẹ́ bàbá wa jíṣàfẹ́ akílápá. Àmín. bàbá dáadáa bíi a máa fà.
àbáwá Kílápá nínú àwọn àfáàní Allah. bá Kílápá bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ó sì wù yẹn sọ bọ́ bá wọ ọsọ yẹn sì máa wù aṣọ náà ló sì wọ̀ yìí gbogbo ẹ̀ ó fi ọ lọ gbogbo ẹ̀ ọ lọ Ìbàdàn náà ní Ìbàdàn ń jẹ́. Allah. ẹ jẹ́ àwọn ìrántí Ọlọ́run dáadáa ìrántí Ọlọ́run ni àwọn abẹ́bẹ́ ìsìláàmù ń pè wá sí i ẹ má gbàgbé Ọlọ́run làwọn abẹ́bẹ́ ìsìláàmù ń pè wá sí ní gbogbo ọgbà yìí ẹ máa mọ̀ pé Ọlọ́run ní í ṣe nǹkan làwọn abẹ́bẹ́ ìsìláàmù ń pè wá sí ní gbogbo ọgbà yìí ẹ mọ̀ pé kò sí ní tẹ́ ẹ lè ṣe lẹ́yìn àfi tọ́lọ́run bá ṣe làwọn abẹ́bẹ́ ìsìláàmù ń pè wá sí i ẹ gbà pé ẹ lágbára kan lẹ́yìn Ọlọ́run agbára gbogbo wa yìí ń padà bọ̀ àdọ̀lẹ́ tọ́lọ́run nìkan ní ó máa jágbára lọ hatta yawmal qiyamah. Allah. mo kí gbogbo àwọn elétò bẹbẹ Islam láti bí ó ti bẹ̀rẹ̀ nọmba 1 débi ó dé ẹ kú ṣe Ọlọ́run ẹnìkan ò fún yín lówó báyìí o ẹ sì ní kíní kan tẹ́ gbà lọ́dọ̀ ẹnìkan ní tẹ́ ẹ bá rí tẹjọ́ yìí nílẹ̀ tó fi ń bá ẹgbẹ́ yìí lọ ẹ fọlọ́run lẹ̀ Ọlọ́run ni mo fi yín lẹ̀ ẹ máa wèmí Ọlọ́run èmi náà sì ń wò yín Ọlọ́run ti máa ṣe nǹkan nù èyí tẹ́ jẹ́ àdúgbò sì ń jẹ́ máa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم gbogbo yẹn bá ń parí ẹ̀ bẹ́ẹ̀. بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ẹ̀yin bẹbẹ Islam ní Ìbàdàn adúpẹ́ gbogbo wa àwa mùsùlùmí tá a wá gbọ́rọ̀ Ọlọ́run lọ́dọ̀ àwọn bẹbẹ Islam lónìí ọpẹ́ tọ́ sí wa ẹ tún wí lẹ́ẹ̀kan sí Alhamdulillah. ń bẹ láàrin yín nísìnyí tọrọ rẹ̀ ọjọ́ra wọn tòun ti bẹ́ẹ̀ náà ó ní Ọlọ́run ló kúkú dá mi ó sì rí mi Ọlọ́run náà ní í ṣe mí jẹ́ ń lọ́ọ́ bá Ọlọ́run náà lọ́wọ́ bá ní ó rí i pé bó ti wá bá ní yóò sì tú ọ lẹ̀. Alhamdulillah alladhi hadana lihadha. ọpẹ́ ní fún Ọlọ́run ọba tó fi wá mọ ọ̀nà tá a wà nínú ẹ̀ yìí Ọlọ́run òpè á máa yí ẹ̀rọ lọ́rùn Ọlọ́run òpè á máa bẹ́ ajá Ọlọ́run òpè á máa pọ́ fún ẹlẹ́dẹ̀ ọ fà wọn kan síbẹ̀ ìfún ẹlẹ́dẹ̀ ni wọ́n ń pọ́ eré ajá ńlá wọn ń jẹ la ilaha illallah bàbá síbẹ̀ fáwọn náà á mọ̀ sẹ́nu yàtọ̀ yàtọ̀ ń bẹ̀ náà ni. Alhamdulillah. àwọn tí ń bọ Ògún èrì yín lórí ìwọ ọmọ bàbá ológun tó bá wáyìn sọ fún bàbá rẹ bọ́ bá délé pé bàbá wọn láwa àtẹ̀yìn èrì wáyé. Alhamdulillah alladhi hadana lihadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah. Alhamdulillah alladhi hadana lihadha Ọlọ́run adúpẹ́ fún mi tọ́ ẹ̀rí nítorí pé ẹ fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run ilẹ̀ ẹlẹ́lẹ́jọ́ kò ń ẹ̀yin náà wò pé kínni ebi njọ́ kan wó kì wá bọ̀ bẹ́ẹ̀ àríṣekọ́lá aláwo ńbẹ̀nù lẹ́lẹ̀ adédìbò àríyìbí aláàfin màlété èbí ọba bùnmí ńbẹ̀nù lẹ́lẹ̀ àbí kínni. ayé tiwa náà bẹ́ẹ̀ bí Ọlọ́run fi síta àti ìmọ̀ nbọ la tán sí lórí títí express lẹ́lòmí ọ̀ tán sí nbẹ níyìn ní sìkọ́ ma ẹlòmí yóò sún kò ní jí mọ́ ni nbẹ níyìn àtẹnujẹ ẹni ọ̀pá ẹlòmí nbẹ níyìn òun náà màkà àtẹnujẹ ní ọ̀pá òun ọ̀rọ̀ dídá sí ọ̀rọ̀ lọ dá sí lásán wọn ta ló sọ. Sílágbájá ni ẹ filẹ̀ bí wọ́n níbi tí dá sí gbogbo ọ̀rọ̀ nu wọ́n sì pa
ń bẹ ní. ẹlòmíì ọmọ lọ ìbọn ní ọgbọ pàpàpà wọn ni ẹ sá bàbá ẹ wọlé síbi ìbọn tẹ̀yìn wọn ní ọ̀pá ń bẹ ní. èwo ni tèmi èwo ni tìyẹ ìjọ kan ni ó sì jẹ. alhamdulillahi alladhi hadana lahada. ẹ̀yin bẹbẹ Islam adúpẹ́ fún Ọlọ́run tó fi wá sójú ọ̀nà tá a wà yìí tó ní amọ̀nà yóò bá rí pé amọ̀nà ní alẹ́ mọ́ a febi panu a máa wo ìyàwó wa báyìí bó ti wù kó múra tó a kájú kó ìbẹ̀rù Ọlọ́run sọ fún wa pé ká kájú kó àwọn ìyàwó wa yìí àwọn sì burú ṣọ́ọ̀bù ní ń lọ ó sì mọ̀ pé nú àwẹ̀ la wà yóò tún wá múra gbogbo kinní wọ̀nyí kinní tí Zainabu Múlíkà Ramani Sẹ̀ríbì ti mú tán yóò tún kọ́ kálá ké nú àwẹ̀ yóò tún wá ṣe wọ̀nyí sáwọn aláyí yá yìí. alhamdulillahi alladhi hadana lahada. wa ma kunna linahtadiya lawla an hadana Allahu laqad ja'at rusulu rabbina bil haqqi wa nudu atilikumul jannatu uristumuha bima kuntum ta'maluna. alhamdulillahi alladhi hadana lahada. ẹ̀yin yá wa gbogbo yín ẹ̀ràwọ̀ méjèèjì pé Ọlọ́run mo dúpẹ́. wa ma kunna linahtadiya lawla an hadana Allah. ibẹ̀ nìkan larugba ebe èèyàn larugba ọdọọdún lòun náà ń rù wọ́n máa tì wọn ò jẹ́ orí náà torí gbogbo kìnìún tán dàbò kìnìún igbá òsì tó lòun rù ẹnìkan larugba ẹ̀yin ọ̀wá arugba Ọlọ́run ọba lẹ́rù ẹlẹ́yin òrugba anabuwa Muhammadu lẹ́rù. wa sallam. alhamdu. alhamdulillahi alladhi hadana lahada. wa ma kunna linahtadiya lawla an hadana Allah. ẹ̀yin bẹ́ẹ̀ Islam ntọ́ bà mí lẹ́rù lára ayé yìí jẹ́ ma tẹ́mi náà fi máa dúpẹ́ wọ́n ní wa ma kunna linahtadiya àbátijẹ́ ni ó mọ̀nà. lawla an hadana Allah. Alájí Ọ̀kẹ́ àbátijẹ́ ni ó mọ̀nà. àwa náà bá wà ní bóyá ìdílé eléégún lolúwa rẹ̀ ó ti jáde wá wọ́n á pé bàbá eléégún ti kú àmọ́ kẹ́ni lójoogun eégún nísìnyí bàbá gbé fún ó wá fẹ́ jáde lónìí ẹ wo wèrè ìkísà tí bàbá rẹ̀ rù tẹ́ kú ìwọ náà tún wá jogún ẹ̀ wọ́n ní ìwọ ló kù tó máa rù òru sì ni bàbá rẹ̀ jáde ìwọ náà wá ń gbé eégún ọ̀hún jáde lóru iye adìẹ díẹ̀ iye tòlótòló díẹ̀ iye pẹ́pẹ́yẹ díẹ̀ iye àparò iye egúnnugún iye ewé àwòkó bàbá rẹ̀ rú gbogbo ẹ̀ lérí àti gbogbo rédèrèdè àti eré kan tẹ́lẹ̀ gbé ilé tóun dirun bàbá rẹ̀ ń jáde bọ̀ lóru wọn lùlù tẹ̀lé lẹ́yìn àwa kú ìwọ náà tó wá ń si èrè ìwọ yẹ kí wọ́n tà kàkà pé bàbá yìí kú bí ò ti dáa ni náà ọ̀rọ̀ àrùkù ni kí tún ni tòun wọ́n tún wá ṣẹ́gun fún ìwọ náà tún bóde àwọn ọ̀rẹ́ rẹ̀ táwọn náà nílà ká ìwà ń pè eégún ọ̀rẹ́ àwọn òní ni ó jáde ẹ wá ń gúnyán ẹ ń jẹ haramu ẹ lẹ́ ń jẹun ẹgbẹ́ mu kalẹ̀ ẹ mú ṣé bàbá rẹ wá wáyé renu èyẹ ru pàǹtíkì fáyé kú èyí ò tí ì kú ìsìn péré láàárọ̀ ọ̀run òòrí pé ọjáde lára bàbá tí ọ̀dà ni méjì ń tiẹ̀ ọjáde lára òkú ọjáde lára alààyè. alhamdulillahi. inú mi dùn bí mo ṣe bá yín. alladhi hadana lahada. wa ma kunna linahtadiya lawla an hadana Allah. wa ma kunna linahtadiya ẹ̀yin àfa àwọn àgbà nínú bẹ́bẹ́ Islam wa ma kunna linahtadiya àbá ti jẹ́ ni ọ́ mọ̀ nàfa
lawla an hadana Allah bí ibà sí ọlọ́run tọ́fọ̀ nàmọ́ wa òun lọ fọ̀ nàmọ́ wa síbi àwa yìí alhamdulillahi ọpẹ́ ni fún ọlọ́run ẹ̀yin Ìbàdàn alladhi ẹni náà hadana lahadha. bọ́ ọba ń ṣe ọba jẹ́ alu tọ̀ríkà tó ṣe pé kàdìríyà ni ọ́ máa dúpẹ́ tìjàníyà ni ọ́ máa dúpẹ́ gbogbo ń tọ́ bá rí o ṣe máa dúpẹ́ sọ́ọ́sá tiẹ̀ fèsì ibì kan lágbájá wá sí tiẹ̀ tí máa ń le jù lọ́ọ̀dọ̀ tí lékejì èyí tọrọ má pọ̀ gbọ́ wá sí ma. bọ́lọ̀hún ti rán kálukú wá ṣe wá sí tiẹ̀ láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni a lè rí bákan náà gbogbo wá sí tiẹ̀ ń gbọ́ láyé nísìn èwo lọ́jọ́ táwọn bàbá jọ̀hún. àwọn bàbá jọ̀hún wá sí wọn bá gbà yẹn mu bẹ́ẹ̀ nìkan mú sísítẹ́ẹ̀mù àwọn bàbá tó ti lọ nítorí wọn máa fi ṣe wá sí nísìn àwọn kọ̀ọ̀kan máa dúró. ibà sunkún lánàá ẹkún yìí o bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti sunu. nígbà tí wọ́n ti sunu. bí wákà rẹ bá kọjú wọn pé wákà yìí náà ni àyà kan náà ni ó ké wákà ní sáà bọ́ọ̀bá sì lè ṣe pé bọ́ọ̀bá ti yọ wọn ní bàbá ní bọ̀ yí bàbá lè pè. laqad ja'at rusul rabbina bil haqqi. wanudu antilikumul jannatu. wanudu antilikumul jannatu. uristumuha bima kuntum ta'maluna. uristumuha bima kuntum ta'maluna. ọlọ́run lọ fọ́nà mọ̀ wá o ẹ̀rọ Islam láfi wà báyìí bí ọba fọ́nà mọ̀ wá ni àwọn náà ni máa jókòó báyìí ìbáwọn kan bẹ́ẹ̀ ń di ludo nísìn ẹ bá Lukumanu ńbẹ ẹ bá Bukhari ńbẹ ẹ bá gbogbo ẹ ńbẹ àwọn kan bẹ́ẹ̀ bí wọ́n ti ń ta bàbá Ìjẹ̀bú mùsùlùmí sì ni wọ́n sì jẹ sáárì tẹ́tẹ́ ni wọ́n wá owó tẹ́tẹ́ yìí ni wọ́n wá ìwé ìsinu tọ́lọ́hún sì ń pé rárá ẹ̀ gbọ́dọ̀ ta ẹ̀yin tẹ́ bá gbọ́ Musa lónìí ní bẹ̀bẹ̀ ìsìlámù nìbàdàn bọ́ọ̀ bá ti dé ilé bàbá rẹ̀ ti ń ta bàbá Ìjẹ̀bú sọ fún pé ọlọ́run ọba ní kò ní yẹ wọ́n. alhamdulillahi. ọlọ́run ló wí bẹ́ẹ̀. alladhi hadana lahadha. ìwà tó ti pé ìyá rẹ̀ ò níṣẹ́ kan kò níṣẹ́ kan tí í ṣe kọlu àṣàlátù nasibati ń bẹ́ńlẹ̀ ìyá rẹ̀ ò bá wọn ṣe kọ̀ríbù ń bẹ́ńlẹ̀ ìyá rẹ̀ ò bá wọn lọ àìnù nàìmí ń bẹ́ńlẹ̀ ìyá rẹ̀ ò bá wọn ṣe ìbádù rahman ń bẹ́ńlẹ̀ ìyá rẹ̀ ò jọyìn wọn sọ fún ìyá rẹ̀ pé bọ̀ bá délé ìyá wá síta lọ gbọ́ wọn ní gbogbo ojoojúmọ́ ayé ẹ̀ fi ṣètò ọlọ́run kankan wọn ní kò sí ní tó kù ọlọ́run ọba ní kò ní yẹ yín. alhamdulillahi alladhi hadana lahadha. bó ti wínú. wa ma kunna linahtadiya lawla an hadana Allah. mo kọ́kọ́ tọrọ kankan wájú àfa mi kó tó kú ọ̀ láyé mọ́lọ́lọ́hún kọ́ kẹ́mi kí n lè máa rí sí ọlọ́run jẹ́ ọlọ́run bá kẹ́ àfa tásìrí ẹ̀ bò yóò lè ṣe wá sí kò ní kọ ẹnìkan láàlẹ́ sọ̀rọ̀ òdodo fún àmọ́ tọ́lọ́ wọn bá kẹ́ yọ ọmọ wò pé bóun bá ṣàdúró ọ̀rọ̀ yìí sí wọ́n sì fún olówó àdúrà báyìí ṣébi ò ní pa òun sáwọn ẹ̀yìn àwọn ọlọ́lá tó ń jẹ́ pé ṣé wọ́n mọ̀ owó àdúrà wà báyìí àmọ́ bọ́lọ́run bá ti kí ọ ọ̀rọ̀ àìsè wá sí rẹ̀ tó fẹ́ ṣe fọ́lọ́run èló làwọn fún yẹn ta ni wọ́n fi jẹ sí àmọ́nù tó lè fún mi 1 million kí ẹ gbà owó àdúrà ní 1 million lẹ́yìn pé àwọn olórin ń kọrin dé àwọn olórin ọlọ́run sì gbàdúrà tiwọn kèétí kí ẹni kankan bá ó sì gèrè stéèjì ẹ pè mí wò wọ́n ní sẹ́ẹ̀wù àkàsí lọ́nà o
ó lóun ègbọ́ wọ́n ní gọ́ọ̀sù ẹnìkan sì takú òun sì náwó kéèkọ́rin ó ní kí wọ́n ó pè wọ́n wọ́n tún ẹ̀ tún pè wọ́n ẹgbẹ́ wọ́n sífì máàmù ṣé ẹ lọ́wọ́ Pasuma òun wà láàyè mọ́ tọ́lọ́hún ṣe sínú ọ̀rọ̀ ayé ọmọ ní dáadáa báwọn. alhamdulilayi. ohun kan yìí ni sẹ́wù bá nínú iṣẹ́ fújì yìí náà ohun kan yìí ni gáúsù nínú iṣẹ́ fújì yìí òun ni sífì máàmù nínú iṣẹ́ fújì yìí òun ni gbígbàdúrà nínú iṣẹ́ fújì yìí òun ni Mr President nínú òun làlùbáríkà ó kọ tiẹ̀ nìkan fẹ́ lé ní 100 ẹ wo nǹkan bí ẹ bá wá sí àlùbáríkà ni ọ tọrọ ọmọ ìyá mi Allah. àlùbáríkà lọ́lọ́run fún Pasuma kí ló dé. bí ẹ bá wá sọ ọlọ́run tó fi amọ̀nà sẹ́wàá jòkó báyìí ni ọpẹ́ tá a dà lónìí pé ọlọ́run ló fi amọ̀nà. alhamdulilayi. ọlọ́jẹ̀ bọ́lá ń lọ. àyà sáàmì uni. ẹ̀yin tẹ́ wá gbọ́ mi lónìí ẹ̀yin tẹ́ wá gbọ́ Buhari Musa ẹ farabalẹ̀ dáadáa. wọ́n pè ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. arkabu kalami murakaba. n ó gbé ọ̀rọ̀ mi gunra wọn fún yín ni. n gbé gunra wọn. mẹ́dàmbù wàládì sọ́gìrì. ẹ̀yin bẹ̀bẹ̀ Islam àtẹ̀yin jama ẹni mi bá tún pé bẹ̀bẹ̀ Islam ẹni náà. náà. ìwọ bẹ́ẹ̀ nu wọn ni ebi lọrin láti wá. mẹ́dàmbù wàládì sọ́gìrì. ẹ̀yin bẹ̀bẹ̀ Islam ẹ̀já òbí ayé tó dáhùn. kí lẹ̀ṣẹ̀ ọmọ kékeré kí lẹ̀ṣẹ̀. yorishidu mandola anilahaki. ọmọ kékeré ta ní kí lẹ̀ṣẹ̀ rẹ̀ yìí ń wá ń gúnrí ẹni tó fẹ́ sọnù ó gúnrí ẹ̀ sọ́nà tààrà pé ọ̀nà ó tọ́ ni bọ́ bá fẹ́ ṣe rere bẹ̀bẹ̀ Islam ni ọ máa lọ bọ́ bá fẹ́ jẹ́yàn bẹ̀bẹ̀ Islam ni ọ máa lọ tọ́ bá fẹ́ kádùá rí ọ gbà bẹ̀bẹ̀ Islam ni ọ máa lọ bádùá àwọn ọba gbà bẹ̀bẹ̀ Islam ni wọn ò ní kún tó bá yàdúrà wọn ń gbà ní. wọn ò ní kún tó báyìí látẹnu géètì àwọn tó ń lọ́hùn ẹ wò wọn. Allah bí bá ṣàdúrà ni ilé aláwo gbọ́dọ̀ kún tó yìí kí ni wọ́n ṣe ń bẹ̀ àfi kígi ọ ya pa wọ́n láyé ilé aláwo ò lè kún tó yìí kí ni wọ́n ṣe ń bẹ̀ ebi rọ wọ́n ń pa tí wọ́n ń gbé kinní sàkí gbogbo ọjọ́ lọ́jà ni wọ́n ká tí wọ́n lọ kó kinní kọ́rùn wọn láwọn aláwo ẹ̀yin náà lè ń fún wọn láyé jẹ ìyá Ọ̀ṣun kí ni tọ́ba dẹnu ọ̀nà yín tó ní ìyá Ọ̀ṣun de wọ́yẹ kẹ́ lu ní kẹ́ já gbolẹ̀ kí òsì tó so mọ́rùn kí ló mi ṣe fún ọ èyí ṣe tó ń bára owó ibi tí ò yẹ yín nù kí ló dé tí ìyá Ọ̀ṣun wa tọrọ owó lọ́ọ̀dọ̀ omi Ọ̀ṣun fún mi ní 1 million tí ń gbọ́nà lónìí bí ba ṣe pé rí yín dàrú ọ̀hán aṣọ lẹ̀kẹ̀ mọ́rùn òmù kíníkà lọ́wọ́ bí ọmọ ń kele ọ̀hán aṣọ ọmọkálukú lójú títì ìyá Ọ̀ṣun o bí n bá pàdé wọn lẹ́kọ̀ọ́ tí n bá ń lọ wá ìtawá ti ní ìyá Ọ̀ṣun yìí ni ẹ má bà Ọ̀ṣun lórúkọ jẹ́ náà ẹ lọ bá kó fún yín lówó tẹ́ ń nà lé ni àṣì ọ̀sọ́ lọ́hùn kankan bẹ́ẹ̀ rí yín lọ́ dàrú ẹ̀ kàn sí ẹ̀ ń bọ́ gbogbo ìgbà ni. Ọlọ́run tiwa táwa ń sìn ní bá a ti pọ̀ tó yìí níta jẹ́ lónìí yóò sì ṣe. Allah. ọmọ bíi òun ó gbà sí. lónìí níyà yín ni bùkátà ẹlòmíì ò ti bí ya. Àmín. àmín. 5,000 ni o 2,000 tẹ́lẹ̀ mi ò fi sínú nísìn ìyá yín ni ó ti rí lónìí Ọlọ́run sì mọ bí ó ti ṣe rí. kí ló wá dé tọ̀ gbọ́lọ́wọ́n ọba gbọ́ jẹ́ gbọ́lọ́wọ́n ọba gbọ́ rẹ jẹ́ kó stand. ọlọ́jẹ̀. wàmà zambu tìlímísì jáìlì yajidu. kí wàá lẹ́sẹ̀ ọmọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó ṣe pé òpè ni tí wọ́n kọ̀ọ̀kọ̀ mọ́ tó ń ta ìmọ̀ náà ọ̀rọ̀ rí mọ́. wàlà aláwọ̀ bìlìjìndì yawma yajidu. bóyá bó ti rán rí máa nù bó ti rán rí máa pé ìmọ̀ọ́sẹ̀ mo sì fẹ́ mà bóyájọ́ kan òun náà dẹ̀ ń tọ́ mà. wàmà zambu yatim. mo fẹ́ bí yìí ẹ̀yin bẹ̀bẹ̀ Islam kí lẹ́sẹ̀ ọmọ òrukàn rí ọmọ òrukàn kò rí ìyá kò rí bàbá mi bá ń wọ àwọn tó ní ìyá tó ní bàbá
omi ọ̀bọ̀ lójú ẹ̀ wọ́n bá di inú ọdún tí kálukú ń wọlé wọn lọ tí kálukú wọṣọ tuntun ìsanbárí ni wọ́n wọ̀ fún láwọn tí ọ̀la àánú tọmọ òrukàn bá bọ́ sí lọ́dọ̀ yẹ wàá dúró ń ta yọ fọwọ́ múlẹ̀kùn báyìí yọ mọ̀ wá wo kálukú yọ mọ̀ wà wọ́n ti ń kiri ọdún lọ la ilaha illa. وما ذنب يتيم يحرص على الطعام. àní kí lẹ́ṣẹ̀ ọmọ òrukàn rí ti ń sojú kòkòrò rírí oúnjẹ. وما ذنب جائع فقير. mo fẹ́ bí yín wà máa zambu jọmọ sanduke zambu mọ̀jà wo bu ọ. وما ذنب kí lẹ́ṣẹ̀ جائع فقير. ẹni tẹ́bi ń pa tó sì jẹ́ pàtó àtẹ́wọ́gbọ́ rẹ ni kò ní kankan. متعب نفسه بالنار. tí wọ́n ń dààmú ẹ̀mí ara rẹ̀ lọ́sàn-án gangan ńlọ yín ńlọ ọ̀hún bàbá bá wọn gbélé yìí àbá wọn gbélé yìí kí lẹ́ṣẹ̀. فأي آر. àléébù wo ni bẹ́ẹ̀ bí yín. وما ذنبنا عند أمرائنا. ẹ̀yin bẹ̀bẹ̀ Islam ẹnu Ramadana ńlá wa bá yín láti lọrin yìí Ìbàdàn la ń ná láti jọ́ta àwẹ̀ ti bẹ̀rẹ̀ àwẹ̀ di 1 mo lọ Ilé Ifẹ̀ kan Insha Allah. nígbà tó di 2 Ìbàdàn láti bẹ̀rẹ̀ 2 3 4 5 6 7 débi táwẹ̀ dé lónìí àtúnbọ̀ lọ́la bàbá wa di on 7 àtúnbẹ̀rẹ̀ ẹ̀ tún pàdé mi lọ́dọ̀ Ajumobi ń bẹ nu government house mbẹ ní ti wà ní on 7 ẹ pàdé wa mbẹ bẹ bá jẹ́ ẹ wọlé. وما ذنبنا عند أمرائنا. ẹ dákun ẹ pariwo Ọlọ́run pé Allahu Akbar. Allahu akbar. kò tẹ́ mi lọ́rùn. Allahu akbar. ẹ wí ẹlẹ́ẹ̀kẹta bí kọ́lọ́wọ́n dá wa lóhùn báyìí. Allahu akbar. kí wàá lẹ́sẹ̀ àwa aráàlú ọmọ Nàìjíríà kí lẹ́sẹ̀ wa gan ẹ̀ńdà umara iná lọ́dọ̀ àwọn aláṣẹ wa. وما سبب سبابنا لأمرائنا. kí ló kún fa wa gan àní kí lẹ́sẹ̀ wa lọ́dọ̀ yín ẹ ṣàlàyé ẹ̀ṣẹ̀ ọmọ Nàìjíríà ẹ̀yin aláṣẹ Nàìjíríà kí lẹ́sẹ̀ wa gan tára fi ní ọmọ Nàìjíríà báyìí tẹ́yìn sì ń gbádùn kí lẹ́sẹ̀ wa ẹ̀yin aláṣẹ Nàìjíríà ẹ sọ ẹ̀ṣẹ̀ ọmọ Nàìjíríà ẹ sọ ká gbọ́ bẹ́ẹ̀ lè pè wá ẹ kọ sínú pépà bẹ́ẹ̀ lè kọ́ nu pépà ẹ jáde lórí tẹlifíṣàn ẹ sọ fún wa pé ẹ̀ṣẹ̀ yín ọmọ Nàìjíríà ni o láàfin jí ẹ gbádùn o kí la ṣe tọ́wọ́ jẹ́ pé nǹkan gbogbo wa ńlẹ̀ ń jí pín. وما ذنبنا عند أمرائنا. gbogbo stéètì kọ̀ọ̀kan bá lókèsàn bá ti ń lọ àwọn gómìnà ń lọ pàdé ẹnu wọ́n sì yọ ọ̀bẹ tí alápá oge apá ẹlẹ́sẹ̀ oge ẹsẹ̀ wọn tanná tọ́ba wá sẹ́kù wọn kò kalẹ̀ wọn àkè á máa fi ṣe gọ́tà àwọn bíríkìlà náà yà á mú kíni búlọ́ọ̀kù síìsì wọn á tó mọ irin kan téèyàn lè fọwọ́ ká báyìí wọn á hún sí i ńgbà báyà tágbàdá bá kọjá bí ẹ̀ẹ̀mejì wọn ò ti sọ lórí tẹlifíṣàn pé a ti ṣe àwọn gọ́tà àti ọ̀nà tó kọjá ní Basọ̀run títí dé Òdìnjó òjò arágbáragbà kan ńlá tó bá wà rọ̀ dé òun ó kó owó ẹ̀ lọ ní irin ẹ̀wà dúró báyìí búlọ́ọ̀kù sísì èyí tó bá fọ́kù ń bẹ́ yọ yọ àǹkùn sókè báyìí àwọn ni wọ́n máa bá ara wọn jà pé kí wọ́n ṣe ṣe nǹkan kan ẹ̀yin aráàlú àwárin irin ọmọ pè yín ẹ̀ ní gbọ́ pé àwa ni níta láwọn ṣe ni búlọ́ọ̀kù ó ní wàhálà rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ti ń ṣe ni ilé tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín gbé wòye tẹ́ fi kọ́ ni èló lówó oṣù yín mọ́tò tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín gbọ̀n yín aláṣẹ Nàìjíríà wòye tẹ́ rà ni sówó oṣù yín ni. Allah. House of Assembly ẹlòmíì ọ̀lọ́ ó lè má lọ láàrin ọ̀sẹ̀ kan yóò sì gbowó seat wòye tí wọ́n ń san fún yín sì bẹ̀rù Ọlọ́run kí lẹ́sẹ̀ ọmọ Nàìjíríà yẹn aláṣẹ wa chairman local government kí lẹ́sẹ̀ njọ́tọ̀ ń wá gbogbo lẹ̀kùn lọ́kàn tán ó débẹ̀ tán nìkan ò rí ọ̀nù ọkọ̀ mọ́ bàbá rí ó di túláàsì ó di wàhálà
ẹ̀yin commissioners tí ń bá Nàìjíríà ẹ rántí Ọlọ́run ni bẹ́ẹ̀ Islam ń kì yín lọ pé kẹ́ ẹ rántí Ọlọ́run pé kó mẹ́jọ kan à ń tọ́jú ẹ lánàá dà à ń ṣépè fáwọn kan à ń ṣàdúrà fáwọn kan ayé ń ṣàdúrà fáwọn lọ́wọ́ nísìnyí àwọn ìlú rẹ̀ ń ṣàdúrà fún gbogbo ohun tó wí ẹni ń ṣe yìí ẹnu àìkírun nìkan ló dùn yàn lára owó lọ́wọ́ gbogbo ohun tó wí lọ́sẹ̀ oníbẹ̀ tí ń bá lọ ìṣe sì gbọ́ra yín yé báyìí ṣé wàá gbọ́ra yín yé afẹ́nifẹ́ bí èwo la tẹ̀lé nù yín àti APC àti PDP èwo ló yanjú nù ẹ̀yin méjèèjì tá a fẹ́ tẹ̀lé anílé kan ọ̀dà ẹ̀jẹ̀ á kú òǹbẹ̀ ilé tá a tún kó lọ àwọn láńlọ́ọ̀dù àwọn ọ̀gbádùn wọn lura wọn ilé kan la lò lọ́dún mẹ́jọ yìí sẹ́ anílé yìí ọ̀gbádùn alólé kan lọ́dún mẹ́jọ ilé yìí ọ̀gbádùn a ti pọ̀jù nínú ilé yìí ẹjẹ́ á kó lọ nínú ilé ìkànnì táwọn àwọn ọ̀pọ̀ ń bẹ̀ yàrá ìkú dáadáa ẹjẹ́ á kó lọ bẹ̀ ọ̀dà afẹ́ kó nínú ilé tọ̀hún àwa ń lọ ilé yìí ilé táwa la fẹ́ kó lọ ǹjẹ́ ẹ lọ inspect ibẹ̀ gbogbo wọn ti rí wọn ní self contained gbogbo ẹ̀ wà ń bẹ̀ dáadáa omi dẹ̀ ń wá wọn ní toilet tó dáa àmọ́ ó dàbí pé àwọn aláàlọ́ọ̀dù wọ́n ń ṣí èrè sẹ́ńtì ń ṣí èrè láti wá tẹ̀lé ẹ̀jẹ̀ bàbá kéèyàn kúkú wá lọ́ọ̀ tẹ̀lé àwọn dìndìnrín tá à ń tẹ̀lé bọ̀ ìka máa fi wọn lọ́lọ́run lọ́wọ́ pé ẹ̀yin nu ọlọ́run ẹ̀ pàdé ọlọ́run bí ò ti da ẹ̀ sọ àtẹ̀lé. wa ma sababu sibabuna. Nso. fa innal fitana. ẹ̀yin bẹ́ẹ̀ Islam bẹ́ẹ̀ ti ń dá mi lóhùn ẹ̀ wá dàbí kí n má lọ lọ́rin mọ́ bí ìbá ṣe ké wá sí alẹ́ ń bẹ́ ń lọrin bẹ́ẹ̀ ti dákẹ́ jẹ́ yìí ẹni tí ń wọ́ ọmọ nù yín wàláhì ọlá ibi tí ń bẹ lára wa tá a sì ṣó pé bí ń bẹ lára wa ní tí òjì á ṣó pé bí ń bẹ lára wa ni pé ó ní tá à ń retí lọ́dọ̀ Ọlọ́run ọgbọ̀n lọ́lọ́run ní ká gbà 40 lọ́lọ́run ní kí Mùsá gbà ọgbọ̀n ní tiwa àbí mọ́kàndínlọ́gbọ̀n Ramadana mẹ́jọ lọ́ba ní Muhammad láyé. sallallahu alayhi wa sallam. yòó ń bọ̀ ẹ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. mẹ́jọ lọ́ba láyé anabi wa gba mẹ́ta ọgbà ọdún mẹ́ta nù ẹ̀ àwẹ̀ ọdún mẹ́ta nù ẹ̀ ọgbà ní ọgbọ̀n ó wá gba márùn ní mọ́kàndínlọ́gbọ̀n bọ́ ọ bá gba 29 ọ̀nà lọ́wà tọ́ ọ bá gba 30 ọ̀nà lọ́wà àmọ́ tọ́ ọ bá gba méjìdínlọ́gbọ̀n ẹ̀ ń ṣí èrè nù jọ yín tẹ́ ẹ bá gba 31 ẹ ti ya wèrè nù ràn yín. fa innal fitana. torí pé fìtínà. wal qahatu. ẹ wọ kan fìtínà ń bẹ Nàìjíríà báyìí. ẹ̀yin bẹ́ẹ̀ Islam tọ́pìkì yìí ìdá púpọ̀ fìtínà ń bẹ nù Nàìjíríà báyìí gbogbo ẹ̀ dákẹ́ ni election ti ń bọ̀ yìí ń dààmú brain wọn pé ń bọ̀ làwọn ò gbégbà táwọn ò fi rí jàǹbá ṣe o wọn ètí mọ̀. fìtínà ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àìríjẹ àìrímu àìríná àìrílò fọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin aláṣẹ wa ẹ lọ àwọn ìlú kan àwọn aláṣẹ wọn àwọn ni wọ́n máa ń dààmú àwọn ọmọ orílẹ̀‐èdè wọn sì ń gbádùn wọ́n fi gbogbo oògùn wọn wọ́n fi ń ṣètò àwọn ọmọlẹ́yìn wọn ẹlòmíín ṣe sínétọ̀ fún ọdún 18 nígbà tí òkòwò jẹ ẹnìkan ọba dùn ètí ń jẹ́ ìyọ̀n ọmọ bára yín dùn ni pé ẹ ti ríra yín tán pé orówó kó ọdún mẹ́jọ tó ṣe orówó kó kẹlòmíín náà tó kó ńlẹ̀ fi ń tira yín lẹ̀ fi ń para yín lẹ̀ fi ń káwọn tọ́ọ̀gì káàkiri ẹ̀yin tọ́ọ̀gì tẹ̀ ń bẹ níyà yín èyí tẹ́ wéèsì ẹ̀mí ara yín tó òde yarí ní méjì òun wo ń dè kí o kéré sí gbogbo oko Ìbàdàn ọ̀nà ló bí oṣù kan lọ́hùn torí pé election ń bọ̀ ọ̀n lọ sí gbẹ́rẹ́ ọ̀n lọ fi kinní kan bọ̀wọ́ wọ́n bọ̀ sí kinní kan sérí wọ́n bọ̀ ọ̀ràn kinní kan pamọ́ ọ̀la nítorí kinní ìgbà táwọn wá wọlé nísìn àwọn fámìlì yìí wo ni wọ́n fún kọmíṣánná àbúrò bàbá rẹ̀ wo ni wọ́n ní kó máa gbé PA bẹ́ẹ̀ bá tún wá pẹ́jù wọ́n wá wò yín wọ́n sà yín wọ́n ní wọ́n disturb peace torí pàwọ́ la lò wọ́n ẹ̀ clear wọn. sèǹtẹ́ máa ṣe tẹ́yìn ó máa fi kú lọ́nu àmọ́ tí wọ́n ń bẹ lamẹ́ríkà wọ́n jayé ọba gbogbo owó tèmi àti ẹ̀ àwọn ọmọ wọn ń ná lọ́hùn.
ẹ ta káàkà kẹ́ ẹ ronú kẹ́ ẹ mọ bí ẹ bá lọ tí wọ́n ń lò yín tẹ́ ẹ mọ̀ lọ ya pósítà lára alẹ́ kan tẹ́ ẹ pé kan ní kí wọ́n lẹ̀ nígbà tí ó sì ń dààmú àwọn tó bí yín ebó yẹ kẹ́ ẹ mú tẹ̀síbá kẹ́ ẹ bẹ lọ́hùn kọ́ ká ó sì kó lára àwọn tó bí yín ni. ẹ bá wa lò wọ́n tẹ́ kó kan wọn pa wọ́n gbogbo ẹ̀yin tọ́ọ̀gì tẹ́ ẹ bá ń gbọ́ wá sí Buhari bọ́rọ̀ ti rí nu ẹ ta káàkà kẹ́ ẹ ronú ẹ yọ yarí ni òsì dànù létí kẹ́ ẹ gbútọ́ lọ́hùn pa kẹ́ ẹ bẹ lọ́hùn kẹ́ ẹ lè rí yàyín tọ́jú àti bàbá yín. Wal-qahatu. bí fìtínà ti ń bẹ ní Nàìjíríà wal-qahatu inflation òun ní jẹ́ qahatu nu Lárúbáwá tiwa inflation ẹ̀rí ìyàn ni. Wa anwa'u shara'iru. Al-qahatu ṣáàrí ní ta fẹ́ jẹ mọ́ ta lórí ní tó fẹ́ jẹ. ta ló jẹ ti ń fẹ́ Al-qahatu ìyàn àwọn aláṣẹ Nàìjíríà gbogbo wọn pátá wọ́n sì wẹ̀wù bámúbámú làwáyó àfẹ́ mọ̀ bóyá ibi ń pẹ́ nìkankan àwọn àlùtẹ̀ sì ń kówó wa lọ àwọn ò ṣe bẹ́ẹ̀ ẹ o Saudi Arabia tábà kó mọ́tò jáde pé mọ́tò tó tún ṣẹ̀ṣẹ̀ jáde sáyé ni o àwọn mọ́ọ̀mù wọn ní haram wọ́n ti sáfù ẹyọ kọ̀ọ̀kan ọmọ ìlú tí ọba ara tó wáyé pé 1000 ní Saudi ń ta mọ́tò ọmọ ìlú wọ́n rà ní 500 ẹ̀yin tẹ́ iṣẹ́ ọmọ ìlú ẹ ra 1000 ẹ wo nǹkan ọmọ ìlú ìlú wa ni orílẹ̀-èdè wa ni orílẹ̀-èdè tí ò ní pé kò sígbà téèyàn ò lè wọ̀ ọlọ́ọ̀lọ́mọ yẹn ti ń bẹ ní Nàìjíríà ní tí ò ní pé wọ́n gba kínní kàbí wọ́n yẹ̀ wọ́n wò wọ́n kàn wọlé wa ni téèyàn ò lè wo orílẹ̀-èdè míì bẹ́ẹ̀ kò sí security kò sí kan fún Nàìjíríà Ọlọ́run ní ń dáàbò bo Nàìjíríà Sambisa nu wọ́n èrí wọn kókó ń bẹ̀ tán dìsín wọ́n ń bẹ nínú Sambisa nílànà kìíní tí ń pààyàn kì í bẹ́ẹ̀ bá tàn lọ tẹ̀ tàn bọ̀ ẹ̀ rí pé kan òwú dúdú nínú òwú funfun agbára wo ni wọ́n wá níta àfírí wọn pátá látijọ́ yìí wọ́n ń bẹ nínú gbó wọ́n lo Hilux ọkọ̀ tuntun níbo wọ́n ti ń rí ṣé ń jábọ́ láti sánmọ̀ ni wọ́n ń bẹ nínú gbó ń bẹ wọ́n sì ń rí petrol fi wọ́n ń dà sí mọ́tò ṣé ń já petrol tún rọ̀ bí òjò nínú sánmọ̀ ni bẹ́ẹ̀ bá tu dúdú ẹ̀ sì kan funfun àwa Nàìjíríà náà là ń ṣera wa wọ́n alifitan fitina ń bẹ ní Nàìjíríà alakahatu ìyàn ń bẹ ní Nàìjíríà. Wa anwa'u shara'iru. àtàwọn oníranran aburú gbogbo ẹ̀ ló kúnnú Nàìjíríà yìí ẹ wò kan ǹjọ́ wọn àná tí sọ́kàlà ń gbọ́ téèyàn ń sọ̀rọ̀ nú abẹ́ ilẹ̀ tí wọ́n gbọ́ àwọn tọ́lọ̀ ní wọn kó jáde egungun lèyàn fi dá wọn mọ̀ pé èèyàn ni wọ́n sọ tójú àwọn rí ń bẹ̀ ẹ dákun mọ́ fẹ́ bí ẹ̀yin ọmọ Ìbàdàn tòun ti bẹ́ẹ̀ náà kí ni outcome tẹ́ gbọ́ kò yẹ kí ẹ mọ̀ kó alágbára àwọn alágbára nílò wa. Wa qad ra'aytu insana yawman. Wa qad ra'aytu insana yawman àfààní wa dájúdájú mo rí èèyàn jọ kan. Yaqulu laytani. èèyàn tí mo rí náà wá ń pé ọmọ ṣe mi o. Ma wuliditu fi Amẹ́ríkà. èèyàn tí mo rí ní wàǹbá ọlọ́mọ ṣe o ma wulitu fi Amẹ́ríkà o èyí ṣe tíya mi ò bí mi sí Amẹ́ríkà báwọn bá jí lọ́hùn láàárọ̀ tóyìnbó bá jí báyìí. Okay, God bless America. ntí ó wí nù ọmọ Nàìjíríà jí ó fi iná sùn ni ọ̀tá náà sùn sáàrì ni wọ́n múná wá nígbà tí ó jí dìde lásùbà ó jí bàbá sọ yìí àìtún múná yìí lọ kọ̀mọ́ ní dáa fún wọn nílùú yìí. Laytani ma wuliditu fi Amẹ́ríkà. àwọn Nàìjíríà jí ó gé ká jẹ́ ó ní èsì ìwọlọ́hún tí wọ́n dáhùn sí Amẹ́ríkà. Laytani ma wuliditu fi London. ó lè ṣe káàsì àwọn máa ṣe òun o tí wọ́n bí òun sí London. Laytani ma wuliditu fi Saudi. ọlọ́mọ ṣe òun o Saudi bẹ́ẹ̀ bí òun síbẹ̀ oúnjẹ rọrùn mangoro bó mú olágolo ní apple èyí tó jẹ ń bẹ
olómi ẹ̀ ń bẹ gbogbo nǹkan lọ́rọ̀ ń bẹ àná Ibrahim tọrọ àdúrà síbẹ̀ ọgbà ẹ̀ ní dólówó mọ̀ ẹ̀ ní dọ́lọ́lá mọ̀ funfun náà lẹ́ẹ̀ máa rí bẹ́ẹ̀ yẹn bá jùnú Mákà yóò sunkún pẹ́ kọ́lá wọn sànú ẹ̀ ní tọ́dọ̀ bá dúró báyìí tó wù yẹn lọ láti rú yàyín sí màlété funfun lọ́mọ rí tọ́ a bá tún wò lọ báyìí pé ọmọ tí a dáná Aláàjì Yakubu tá a jọ ń lọ àwọn wá dá funfun lọ́mọ rí bó wo wájú bó síbi tó lè wò funfun ni ìní fa ikú fẹ́ ni ọba sọnù ké mo tiẹ̀ wá sàgbà kó mo tiẹ̀ wá rí rìn náà àsìyọ dé yìí ni yóò wá dúró yóò wá bara títí kí yóò máa wo kálukú tí ń kọjá àtọ̀ àwọn òsì dẹ́nì kan bàbá tí ń kọjá òun ní kò gbédè yóò máa wo gbogbo wọn ló pé ọ̀rọ̀ mọ̀sánù funfun náà nìyí láti bí wákàtí méjì àwọn ni wọ́n lọ sùn yìí ẹ wá ní dólówó mọ̀ ẹ̀sìn ní dọ́lọ́lámà ọ̀dọ̀ wa ní láti dólówó mọ̀ láti dọ́lọ́lámà nígbà wọ́n sọ̀kalẹ̀ ọkọ̀ bíi 350 million ni wọ́n gbé dé ni wọ́n sọ̀kalẹ̀ yìí aṣọ ní nkọ náà yìí wọ́n yóò àbẹ́là sí ni àmọ́ tí wọ́n kó sára aṣọ wọn àwọn ni wọ́n ń wọnú lélo yìí ọkọ̀ gan ó ti máa sọ fún yín pé káì ẹni tó dé yìí olówó ni olówó kọ̀hún ebówó tèmi àti ẹ náà la fi ń pè wọ́n lólówó ẹ̀tọ́ èmi àtiwọ́ la fi ń pè wọ́n lólówó graduate ń bẹ láàrin wa yìí nísìnyí tọ́pọ̀ lọ wọn ò rí sẹ́ẹ̀ ẹ sì lẹ́ ń so lórí wa kí ló dé táwọn ọmọ tí yín ọ̀kàwé Nàìjíríà tí mo fẹ́ béèrè nù gbogbo aláṣẹ Nàìjíríà a challenge yìí pé kí ló dé táwọn ọmọ yín ọ̀kàwé ní yunifásitì Nàìjíríà àkàmọ́rí pé ọmọ gómìnà lọ́rin ni yes ọmọ gómìnà Ọ̀ṣun ni yes ọmọ gómìnà Èkó ni yes ọmọ gómìnà Ìbàdàn ni yes ọmọ gómìnà kámọ́rí pé ọmọ gómìnà yìí yunifásitì Nàìjíríà làwọn náà wà èyí ṣe ń gbà tí mọ̀ pé ètò ẹ̀kọ́ Nàìjíríà kò múnádóko ẹ̀jẹ̀ ọ̀dà. Kọ̀wámù Nàìjíríà màjínúùnù. àwọn tó gbé Nàìjíríà dání àwọn tó gbé Nàìjíríà dání làákàyè wọn yẹ̀. Ya'kuluna amwalana. owó wa ni wọ́n ń kó mu bí gbà téèyàn ń kó ń dó mímì. Wala yubaluna billahi. wọn ò tiẹ̀ kí Ọlọ́run pé kí Ọlọ́run ó ṣe wọ́n sàn kó owó mi wọ́n ń pín ni. Wa ahlu Nàìjíríà majnun. àwa tí wọ́n sì ń ṣèjọba lélẹ́rí náà àwa náà ò tún gbádùn. Minhum man sharaba damma kalimai. ń bẹnu àwọn ọmọ Nàìjíríà nísìnyí bí à ń wá gbára kí níbi mo fẹ́ ní ipò níbi mo fẹ́ máa bọ̀ kílẹ̀ ọmọ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ èèyàn ní jí mú láàrọ̀ ẹ̀jẹ̀ èèyàn kò sílùú tí o sí ẹ̀jẹ̀ ni wọ́n gbé wa kọ́dà ẹlòmíín bẹ́ẹ̀ nù wọn ẹ̀jẹ̀ fúrẹ́ṣì ní mu lérí kágbára tóun ní ọmọ bàbà jẹ́ wọn náà máa fi rì níwọ̀n ẹ̀ bó wọn ti wọn rẹ́jẹ̀ ẹbẹ́ nìkan náà wọ́n rà á mú ẹ̀yin ẹ̀dàkùn ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ máa lọ pátí abaláyé ní sílé abakìnrin kan ní sílé àtẹ̀yìn ọkùnrin tẹ́gẹ̀ ńgbà náà àwọn bá wọn jẹ́ àjẹ̀dálẹ̀ tí wọ́n máa pílẹ̀ díje àbí jéèdì lẹ́ ń pé kí n tẹ́ ń kọrin kí ní sìn tí wọ́n máa pé kò ṣe ewé kò ṣe gbò ńgbà tẹ́ rí yín dàrú tẹ́ ìwọ́ gbó lọ kẹ́ ẹ̀ já ewé kẹ́ ẹ̀ já ìgbò tẹ́ bá já. ẹ dákun ẹ̀rọ ọlọ́rin láwọn àsìkò tá a wà yìí o àsìkò téèyàn máa ń mí ìsìrè o wọ́n ń wá agbára o wọ́n sì ń wá ipò do or die power ni wọ́n ń wá o ẹ̀yin tẹ́ ẹ̀ máa rìn kí tẹ́ ẹ̀ ń lọ patí kí ọ̀dọ̀ wọ̀nyí. ومنهم من أكل لحوم الناس. ń ṣe ń bẹ nínú àwọn Nàìjíríà tó ti pé òun ò lẹ́ran méjì ẹran èèyàn ní í jẹ. كلحوم الحيوان. ń jẹ ẹran èèyàn bí ìgbà tí ń jẹ ẹran tí ń jẹ àlégbà tí ń jẹ ikún tí ń jẹ ọ̀ni tí ń jẹ ọ̀yà. وعلماء زماننا. àwa àfáà tá a wá wà lásìkò yìí. قد كثر فيهم مجنون. ọ̀pọ̀ nínú wa wọn gbádùn. أمرائنا. àwọn aláṣẹ wa. علمائنا. àwọn àfa. وتجارنا. àwọn oníṣòwò. وغزاتنا. àwọn jagunjagun. منهم الفتنة. ọ̀dọ̀ wọn ni fìtínà ti dé. ọ̀dọ̀ wọn ni fìtínà ti dé.
gbogbo ata kàálẹ̀ yìí ọ̀dọ̀ wọn ni fìtínà ti bẹ̀rẹ̀ bí nǹkan bá dé wọn ní ẹ lọ́dọ̀ àwọn àfa ni wọ́n kó jọ bí ọgbọ̀n yìí wọ́n ní ẹ̀sọ́ ní múra lọ́sàdúrà fáwọn àwọn tani lọ́sàdúrà fáwọn ńgbà àdéhùn kiri ẹ̀ ká sí ẹ bọ́ yẹ ká sora wa lọ́wọ́ mú kárọ̀ kiri ká bá ní pé ọlọ́run ìwọ náà mọ tí wọ́n ń ṣe ìwọ ọlọ́run ọmọ tí wọ́n ń ṣe ipò tí wọ́n ń wáyé ọ̀gbọ́dọ̀ jẹ́ wọn ó rí ebo tiẹ̀ ká tọrọ àdúrà nù àwí bẹ́ẹ̀ à ń pọ́ lọ́n jẹ́ wọn ó rí náà ni ń sì ń bẹ́nu ẹbí wa tí wọ́n sanwó oṣù fún ń bẹ́nu ẹbí wa tí ọ̀gbádùn ayé àwọn jagunjagun tá a pè é máa sọ wa àwọn náà ń gbà bọ̀dẹ̀ àwọn adájọ́ tá a pè ń gbà tá a mú èyí tó kówó Nàìjíríà jẹ yìí ẹ̀dájọ́ ẹ̀ gbọ̀ngàn ní kẹ́ni dún wọ́n ti rí i pé adúrò eléyìí ọkẹ́ kéèsì yẹn kò lẹ́sẹ̀ lẹ̀ ṣé ọ̀sán adájọ́ nìyí àwọn adájọ́ mẹ́rin àwọn adájọ́ Nàìjíríà adájọ́ dáadáa ni wọ́n. akhiran. ní parí torí kí lè bá a ṣàdúrà. dhahaba rajulun ila majlisin. ẹ̀yin bẹ̀bẹ̀ Islam ẹ dáhùn lẹ́ẹ̀kan sí ọkùnrin kan ó lọ bí ìjòkó kan bí gbogbo wa ti jókòó yìí sẹ́wọ̀n kó àwùjọ tí wọ́n wà bí ìjòkó kan bẹ̀ wọ́n òun náà wà lọ bí ìjòkó. fil ulama. àwọn àfa pọ̀ ń bẹ̀. wal hukama. àwọn ọ̀jọ̀gbọ́n pọ̀ ń bẹ̀. wal kubara wal bilad. àwọn àgbàlagbà inú ìlú pọ̀ ń bẹ̀. wa fi yadi kaysun. nígbà tí wọ́n lọ ó sì gbé àpò kan dání. fi amalu. owó ń bẹ nú àpò ni. wa dhahabun. góòlù ń bẹ nú àpò ni. faqama shaykhun minal ulama'i. ọ̀kan bá dìde nínú àwọn àfa tí wọ́n wà nù mítìnì yìí. faqala ya zumala'i. ó ní mo pè yín tá a jọ jókòó tá a jọ ń ṣètò òlu. idha ra'ayta al-alima. ó ní bẹ́ẹ̀ bá rò ní mímọ̀ kan tọ́jú àfa. yukhalitu sultana. ẹ ti rí pé àfa ni onímọ̀ ni ẹ tára ló ń fi màá ròyìn ni pé àwọn àfa wọn bọ̀ ní ẹ káàbọ̀ ìgbà tẹ́ wàá rí ẹni tí ń bá rìn ẹni tó rò pọ̀ mọ́ ọwọ́ ajẹ́ kan nù bóyá báàlú bóyá olówó onú ìlú bóyá pírẹsidẹ́ǹtì ìlú bóyá àwọn gọ́fúnà ìlú lọ́wọ́ lọ́ọ́rù rẹ̀ pọ̀ mọ́. mukhalatatan kathiratan. àwa rí i pé ọ̀sán àárọ̀ ìrọ̀lẹ́ ọ̀dọ̀ àwọn ọlọ́lá yìí ni màá wà. fa'alam annahu lisun. fa'alam annahu lisun. àfààní ẹ̀rọ ọmọ irú àfẹ́ eléyìí ni lisun ó lè ní. ó lè ní. fa'adharu mina dunya. ẹ̀yin bẹ̀bẹ̀ Islam àtẹ̀yìn tẹ wá gbọ́rọ̀ Ọlọ́run níyẹn ní naam. fa'adharu mina dunya. ẹ dákun ẹ ṣọ́ra kú fún ayé. li ajli al-akhirah. ẹ ṣọ́ra àbáyé ẹ sábáyé torí jọ́ọ̀dù kìyàmà. falamma qama. nígbà tí wọ́n dìde. wa huwa yazhabu ila bayti. bàbá tó gbé àpò lọ́wọ́ ó ń dé ńlẹ̀ ńlọọlé ẹ̀. famarra ala janibil bihri. ó wá kọjá nígbà tí ń lọ ọ̀dẹ́gbẹ́ odò ńlá kan. liyashrabu al-ma'a. jẹ́ mú mi kí n mú mi díẹ̀. fanasiya kaysahu fiha. ọwọ́ méjèèjì ti fi ń gbómi sẹ́nu ó mú mi tán ó fi yòókù rajú ó gbàgbé báàgì kalẹ̀. faja rajulun. ọkùnrin kan bá tún dé. wa nasara fiha. òun yẹnu àpò wò. faharaba biha. góòlì ní owó ní faharaba biha ọgbàpò ọ̀sà. hatta nama ala shajaratin bisururiha. jàǹjàǹjàǹ ti ń sá lọ ọwọ́ adábẹ́ igi kan ìdùnnú ti ń bẹ̀rẹ̀ rẹ̀ pé yéè owó ní góòlì ní ó sùn lọ. faja ra'i. òun náà tún sùn lọ bàbá ti ń dáná jẹ òun dáná dé. wara kaysa. òun náà tún rí báàgì ní. fazahaba biha. adáná jẹ náwó gbé báàgì òun náà tún lọ.
وهو يسرى بجد ìwà rìn lẹ̀ màmá mi nà gbogbo àwọn màálù ẹ̀rìn lẹ̀ ìwẹ̀yìn ìnà wọn ìrìn lẹ̀. حتى وقف على جانب البحر òun náà wà ní títí ọwọ́ adé bíi odò kan. وهو يشرب الماء ọlọ́gbọ́jọ́ wọn wá mú mi níyìn èyí tọ́lọ́hún ṣe yìí ó tó lónìí owó rè góòdì ni bọ́n bá náwó ìtàn góòdì lọ́kàn òun tó mọ tàyíhùn náà lọ. فجعل أول ẹni àkọ́kọ́ òun dé والثاني ẹni ẹ̀kejì òun náà dé. وهم يشكون ذهبي àwọn méjèèjì wá ń pariwo ẹni ó ní góòlù ẹni ó ní àpò lákọ̀ọ́kọ́ tó yẹ kó òun ló nìkan òun pariwo ẹni tó gbé ibi tó ti mú mi ẹlẹ́ẹ̀kejì òun náà ń pariwo góòlù mi o. ذهبي ومالي owó mi èmi mo ní. يا أخي هذا سؤالكم ẹ̀yin bẹ̀bẹ̀ ìsìlámù ìbéèrè yín wá ní nàlẹ́mìnà bíyùn. من السارق lórílẹ̀‐èdè nàìjíríà yìí ẹ̀yin bẹ̀bẹ̀ ìsìlámù ta ló lè. من السارق منهم àwọn tí ń darí wa bóbí ẹ̀yin bẹ̀bẹ̀ ìsìlámù ta ló lè nínú wọn. من السارق منهم ẹ dákẹ́ ni kálukú ọmọ tú lọlé àwọn olágbó lọ́wọ́ wọn. ẹ dákun Alhaji wa Kọ́lá àwọn dà Alhaji wa Muhammad Kọ́lá ẹ dákun ẹ bá ń gbọ́ lọ́wọ́ tóbi fún wọn. gbogbo tá a sọ yẹ ẹ sì ń bẹ́ yàn yín ẹ dákun wá sí ni o ṣé wọ́n ti fún wa ló ẹ jókòó lẹ̀ general donation ni mo fẹ́ gbà báyìí ìfẹ́ kọ́ láriwo nínú general donation dàníyàn sí torí Ramadan aláwa yìí ẹ dákun kí la máa fi gbà yín àyìn yọrọ adúró ti bá àwọn obìnrin yìí ẹ máa jáde wálé yọ kọ̀ọ̀kan ẹ máa wá sọ síbẹ̀ general donation. ẹ túra ẹ̀yin ya etí aṣọ ni wọ́n so gbogbo owó mọ́rin ni wọ́n ń tún. general donation ẹ máa mú wá dàníyàn sí ọsẹ wọn ọmọbìnrin yìí máa lọ láàrin wọn báwọn náà ìyá yìí ni ọba wà ìwọ náà dúró báyìí torí àwọn tí máa ń bọ̀ lápá abẹ́hùn ìwọ máa gbà á àwọn tí máa ń bọ̀ ní ìwọ máa gbà á ẹ dákun mo fi ìṣẹ́jú márùn-ún ni mo fi ilẹ̀ fún ẹ ṣe kíá. gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún ọmọ nínú jama wa yìí wàláhì ọlọ́wọ́n dá yín lóhùn. amiina. àwa tá a sì ti bí má ṣe wọ́n ní gíláàsì ìbànújẹ́ fún wa ọlọ́run. àmín. má jẹ́ wọ́n bà wá ló kọjá ọlọ́run. amiina. ẹ máa jù síbẹ̀. bàbá wa kọ́ làwọn ológun ọlọ́wọ́n ẹ jókòó lẹ̀ ọlọmọsà wọlá gbogbo wa tá n bẹ yàn wọlá péjọ kan náà kọ́ la wáyé àwọn kan sì ń bẹ ẹjọ́ kan náà la wáyé a máa lè mà ọlọ́run ò ní jẹ́ nájà padà sí ibú. àmín. bàbá wa Kọ́lá Balógun lágbára ọlọ́run táwọn ọmọ yẹn wà dáa ju tiyín lọ. àmín. ọlọ́lá ilaha illallah. àmín. ọlẹ́ erigun mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ lára Kaaba. àmín. ibi ẹ bá kọjú sí báyìí ẹ máa bá ọlọ́run bẹ̀ bẹ́ẹ̀ bá wo wájú ọlọ́run wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá wo ẹ̀yìn ẹ bọ́ ọlọ́run bẹ̀ ọ̀tún òsì ẹ máa bá ọlọ́run bẹ̀ gbogbo ntẹ́ ẹ bá dáwọ́lé báyìí la ìlà ọwọ́ ọlọ́run ó ti tẹ́lẹ̀ ṣáájú tí. Allahumma àmín. yóò máa lábàáyọrí sí dáadáa. àmín. àbùkù tí ọba kàn yín tọ́lọ́run ò ní gbìjà yín ọlọ́run ò ní jọ́ kàn yín. àmín. ọlọ́run àwọn tẹ tara wọn jáde. àmín. bọ́lọ́run ó ti sẹ́nu ní tí ń sẹ́ ń bẹ́ nínú ọkàn yín tẹ̀ ń wá ni ọlọ́run ó fi lé yín lọ́wọ́. àmín. bọ́bá tiẹ̀ fi lérú yín lọ́wọ́ á gbádùn ilẹ̀ wá jòkó láàrin wa yìí nísìn á gbádùn irú ẹ̀yin wọ̀nyí ọlọ́run ó fi lé yín lọ́wọ́. àmín. gbogbo ẹni tí bá ń gbọ́ mi méjì tí ń sàdúrà yìí ẹ dákun ẹ bá ń ṣe àmín. àmín. ó parí ẹgbà pọ́lọ́run ó ṣe bẹ́ẹ̀. níjọ́ tí ń ṣe wáàsí fún gọ́fúnà Ajumobi ní stadium ńgbà tí ń wá ẹlẹ́ẹ̀kejì mo lóòrì ẹlẹ́ẹ̀kejì ẹnu kankan mo fẹ́ tọrọ fún ọ pé ọlọ́mọdé ọba padà sí ibùkún mbẹ
ó rí òun náà jókòó gbogbo sẹ́ríọ̀mù kún èmi máa wá sí wá sí ìjọ náà mọ́ ni ó rí n ò fẹ́ràn owó tó bá wọn sa ẹ bá má ti fún mi lówó n ò fẹ́ràn owó tó bá wọn kí ẹ mú wa làhàgbà gbogbo ẹ̀yin ìyá tẹ̀ ń jáde wáyé lágbára ọlọ́run ẹ̀ ní nájà padà sí ibú. amiina. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìyá wa wọ́n ti fún mi lówó lẹ́ẹ̀kan wọ́n lé mọ̀sádùá àjì fáwọn ní last year wọ́n lọ́wọ́ sì ṣe. Allah. ẹ̀rí àwọn nù wọ́n ti jíjẹ owó yín fún mi mo sì rántí wọ́n jáde wá lóòótọ́ wọ́n fẹ́ lọ mọ́kàdákù bá ń tọrọ mo sì tọrọ ẹ mọ̀ pé àdúrà onírìn àjò anábì ní àwọn mẹ́ta kan bẹ tábà sí àdúrà ẹ ti pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. anábì ní ọlọ́wọ̀n gbọ́dọ̀ mọ́gbà àwọn sàábé ní àwọn wo ni wà anábì anábì lákọ̀ọ́kọ́ nu wọn onírìn àjò ẹ̀rí mo ti dúró yìí ní tún padà lọ lọ́rin nu anábì ládùúgbò tó onírìn àjò bá ṣe ó kọ́ dàkọ́ sẹ́lẹ̀bọ ni yọgbà sallallahu alayhi wa sallam. torí fi lélẹ̀ ó fi ìyàwó lẹ̀ ọfọmọ yẹn lẹ̀ kọ́ mọ́ bóun ilé rẹ̀ ti wá ọwọ́ ajáde wa nítorí tọ́lọ́hún anábì ní tọ́ba bẹ́ẹ̀ lọ́hún àdúrà rẹ̀ ọgbà àmọ́ àwọn èèyàn yìí fura mọ́ àwọn èèyàn yìí fura mọ́ ẹ lọ dé sówàdúrà nù ẹ̀yìn fún wa ni. ok tẹ́lọ̀ mi nù kò ní ìdíkì gbowó lọ́wọ́ rẹ̀ tẹ́lọ̀ mi lòun Ìbàdàn ni àmọ́ tẹ́lọ̀ mi ni máa lọ ẹ balẹ̀ dáadáa. àmín. aranṣẹ́ ó ti jóye bàbá rẹ̀ ti kú òun ni wọ́n wá fún láwà ní sẹ́ òun ni khalifa kọ̀ wá aráyè à ń lọ ibì kan mọ́ òun ni ó wà nílé ó ti jẹ́ khalifa bàbá rẹ̀ ńgbà tí èsì ìṣòwò nìkan ìtàgùrẹ̀ kan náà lẹ̀ tó ń gbọ́ yìí mórúkọ rẹ̀ Abdulkarimi bẹ́ẹ̀ bá tó wá rí ìhùn pé jẹ́jẹ́ ní jẹ́jẹ́ ẹ pé kí n gbọ́ jẹ́jẹ́ nù fọkọ rẹ̀ àbí bàbá wa ẹ wo obìnrin yìí kò tiẹ̀ tọrọ tiẹ̀ ó ní ẹ dákun ẹ bá ń tọrọ fún ọkọ mi oore ńláńlá ọlọmọsà ṣe fọkọ mi ẹ wo obìnrin dáadáa gbogbo ẹni tí máa ń gbọ́ òun yẹn ní àmín. amiina. ìyá lóun fẹ́ lọ Mọ́kà ọlọ́run ó sì fi ta yín la amiina. yóò fi ta yín lọ́rẹ amiina. ọlọ́run ó sì ń sàárà fún yín amiina. lágbára ọlọ́run lọ́dún tuntun ń bọ̀ ẹ̀yin náà ó tún jáde pé tọ̀ mo ti lọ o bẹ́ẹ̀ ọlọ́run ó ṣe fún yín àmín. ẹ máa lọ yín lágbára ọlọ́run ẹ jọ wá dúpẹ́ pé èmi náà lọ ẹ̀yin náà lọ èmi náà lọ afa Abdulkarim kí Fatiha lẹ́ẹ̀kankan lẹ̀. bisimilahi rahmani rahim. ẹ dẹ́ kálukú ọmọ tẹ́wọ̀ rẹ̀ mọ dàníyàn ni. alhamdulilayi rabbil alamina. arrahmani rahim. ọlọ́run mọ́jà wa náà tọ́ sọ́nà o. maliki yawmiddin. ọlọ́run má pa wá lẹ́kún. iyyaka na'budu wa iyyaka nasta'in. ẹkún alẹ́ ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún àṣálẹ́ àsùnmọ́jú àsùnjí wọ́n fi kàkà pamọ́ fún wa ń bẹ̀ ọlọ́run. ihdina siratal mustaqim. mọ́jọ owó ọ̀tá ó tẹ̀ wá tọmọtọmọ. siratal lazina an'amta alayhim. àmín. ghayril maghdubi alayhim waladdallin. ẹ wá ní àmín. àmín. ìkẹyàtọ̀ la tó gbé o. àforíjì lọ́pọ̀lọpọ̀ o. ìkẹyàtọ̀ la tó gbé o. àforíjì lọ́pọ̀lọpọ̀ kọ̀lọ̀ bá búdúrà yìí mi ò ní wá sí àgbáyé àfáwà dáadáa. anakumullah. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a ṣàdúrà fún oníwàásí wa alhaji wa Buhari ọmọ Musa
ọba tó mú yín kúrò nílé pẹ̀lú bisimilayi ọlọ́run bá ní darí yín délé pẹ̀lú alihamudulilayi má jẹ́ kó náà bó kò yín má jẹ́ iná òkó kò náà bó má jẹ́ kọlu nǹkan má jẹ́ mọ́tò ọkọlù yín má jẹ́ iná ọkọlù mọ́tò ọlá anabi Muhammad àwọn abínú ẹni tí wọ́n máa ṣe kéta tí wọ́n pè é já lọ sí bákan ọlọ́run má fi ilé hàn lọ́wọ́ ọlá tóbi alukur'ani létà ti jáde ọlọ́run má jẹ́ bẹ́ẹ̀ bàjẹ́ àwọn ọmọ tí náà jẹ́ wọn ní alibarika ọlá tóbi anabi Muhammad ọlá la hawla wala quwwata illa billahi al-azim.